ní tó bá tilẹ̀ mú Eniola Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ follow ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n follow ara wọn kàn sọ pé àẹwò ní Bobrisky. wọ́n ti bá yà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá fáìpà ìlú ní tó sọ. fọ́pọ̀ tó mi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí ń fáwọn. ọwọ́ wá ní òjò máa fi gọ̀ǹgọ̀ fà á. sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi tẹ bá ń gbọ́ over 1.5 2.2 gbogbo first year first red card. kárí kò ṣe dáadáa ìdí tí mo ti gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹni tí ó lọ gba instrumental. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó ìkejì á máa bá drag nínú ọkàn kan náà ìyẹn lè ní àtó bá jí wọn máa mú ẹ wáì kí ló ní kọ́kàn mi ń double date. béèyàn bá lárú àlàtọ̀ láì tí ọ̀bá tètè wà kó rìn àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ọ̀hún tètè kọjá. o fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀rẹ̀ bọ́ ò ní criteria àtàfilè tó fi lè ṣiṣẹ́ ń bí nínú hòtẹ́ẹ̀lì wa. ẹ jọ̀ọ́ sà ẹ help me ibi náà ni last hope mi kò síbòmí tí mo ti rìn káàkiri mo ti wáṣẹ́ káàkiri ibi náà ni last hope mi sà. kò ń sọ̀rọ̀ ẹjọ́ tó bá fẹ́ ṣiṣẹ́ ń bí nǹkan kan tó mo lè fi help ẹ ni pé àfi tó bá lè gba express. express ọ̀nà bó sà. express ọ̀nà èkó ni tó ní express o ṣèwájú ọmọ kékeré ni mo mean express. nǹkan tẹ́ ẹ̀ sọ òye mi sà ẹ jọ̀ọ́ ẹ láyé mi. ok jẹ́ kí n là fún ẹ ọmọ táwọn ẹgbẹ́ máa ń ṣe èmi ni manager bí tó bá ti gbà fún mi tèmi àtẹjọ́ ń wọlé tajọ́ ń date ó ti ṣiṣẹ́ bí ni automatically. yes wọ́n kankan ni wàá ṣe ẹni kankan gbọ́ wọ́n ta ó gbọ́dọ̀ jẹ́ coded torí mo láyé nítorí kan jẹ́ coded tèmi. Ilé ìtura different people full everywhere different stories. ẹ wò wọ́n ní pé ká wọlé. ẹ ṣe. báwo lẹ ṣe fẹ́ sí tí wọ́n ní fún yín náà. Come in. Bọ́lá Títí Samuel, right? Yes, sir. Mo ti wo àwọn credentials ẹ̀ ọ̀dà tó fit fún iṣẹ́ yìí. Thank you, sir. You're welcome. But one more thing. Tó bá fẹ́ ṣiṣẹ́ nílé iṣẹ́ yìí ní hòtẹ́ẹ̀lì nǹkan kan tó wà tó wà ṣe pẹ̀lú mi. Mo ṣe ń wọ ọmọ tó yáyé ni èmi àtẹ̀jọ́ máa jáde àmàjọ wọlé. Ó ti yẹ kó yẹ. We understand though. Ó yẹ kó understand ṣòjọ́ ọmọ kékeré ni. No problem. Tell you know about the keep secrets. Ṣé ti secret? Èmi náà pè ní bàbá aláṣẹ gbogbo àdúgbò yìí. Wow. Ẹni wọn kò gbọ́dọ̀ mọ náà àwọn staff. No signal, nothing. Láàrin èmi àti ẹ̀, adéjọ́ kó dẹ̀. Mo ṣe mojú ẹ̀ mo sọ pé ọ̀gán ń já. Súnmọ́ bí ìtọ́wò lá máa dọ́bẹ̀ Bọ́lá Tító. Turn around, let me see. Oh my goodness. Wow. Ó tún ló bèbè. Nǹkan kan lè ti gbé mi lọ nìyẹn. Wà ṣe lè. Commandants carry their Fuji. Ọgbẹ́ fóyí pa kẹ́ńgẹ̀ gẹ̀rẹ̀. Ọgbẹ́ fóyí. Oh, my bobo, let's start down. Fuji start this melody. Ẹ wá sà. Síwájú. Let's come small. Ẹ wá sà.
Àtòrí. Gbẹ́nu ókè ọ̀gá lóde. Àtòrí. Ọya ẹ̀ ń tàwọ̀ rọ́wọ́. Àtòrí. Sá. Bàbá o, ní sùúrù o, lórí burúkú. Ẹ tí ọkọ̀ sí ọkọ̀, driving school lọ́lọ́. Ẹ káàárọ̀ sà. Kí ló tó máa ń ṣe rádaràda náà? Tó wà ní pé kọ́sítọ́mà náà lọ fẹ́ wọlé bó ṣe ṣe nu àbí? Bí mo ṣe gbọ́ pọnpọn náà ni mo sáré ń jábọ̀. Ọgbọ́n pọnpọn ń jábọ̀. Tó ọjà wèrè ń dọ́lọ́ ń já. Mọ́níjà ńkọ́? Wọ́n ètí ìdè o. Mọ́níjà èdè o. Mọ́níjà èdè. Wọ́n ní àwọn ọ̀pẹ̀ kí àwọn ò tó dé. Láwọn ọ̀pẹ̀ díẹ̀. Mọ́níjà èdè láago yìí. Wọ́n láwọn ọ̀pẹ̀ díẹ̀ káwọn ò tó dé. Sófóònù ẹ̀pọ̀ sọmọ ẹ̀pọ̀ ọ̀pẹ̀ ni. Ìgbà tí wọ́n ń lọ lánàá ni wọ́n drop message lẹ̀ wípé àlèmọ́ tètè rá wọn o wọ́n sáré fẹ́ yabì kan. Ọbẹ̀ yabì kan lẹ́nu iṣẹ́. Nǹkan tí mo sábà tó dá lójú ni pé bí n bá kàwé mo ka ọgbọ́n orí mi ọpọlọ kan mo sì ṣe ní mo kọ́ bí ẹ bá náà dojú mi bolẹ̀ yóò ṣojú èmi àtọlọ́hun torí mi ò mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe ṣé mò ń wúwo lẹ́ni mo jẹ́ sanwó oṣù fún yín àbí ṣé mo jẹ yín lówó rí ni. Rárá mi ò pàṣẹ mi jẹ gateman ni mi mọ́níjà inú ilé wọn mójútó. Ẹjọ́ ìgan ti pọ̀ jù nígbà mọ́níjà náà bá tètè débi iṣẹ́ bóun ni ó ṣe máa ṣe gbogbo àmójútó tó yóò ṣàmójútó. Ṣòkòtò tí a fún ọmọ aṣọ nǹkan. Ṣé tí ẹni kí n mọ wọ̀ṣẹ̀ lé ẹ ní sórí ibú aṣọ òun èso aṣọ gidi ọ̀dà pálẹ̀ ni mo ti bọ mi báyìí àfi wọ̀ jọ̀rọ̀. Aṣọ tèmi dá pálẹ̀. Èló aṣọ tí ẹni ká máa wọ̀ lé. Ṣé wọ̀ lọ rà sí bẹ́ẹ̀ mi mo rà á. Bá a ṣe fọ̀ báyìí ni lọ́ọ́ da gbogbo apálẹ̀. Ọṣẹ wo lè fọ̀? Ẹ ṣe. Sódà bí? Mo fẹ́ lọ ra. Sódà ló fi fọ̀. Kóńtà ni. Sódà ló fi fọ̀ aṣọ. Aṣọ. Bí mo bá fi sódà fọ̀ aṣọ bóò ló ṣe fẹ́ lágbára tó tó tí wọ́n gan bá fi sódà wẹ̀ gan sóò ní yòrò. Àkóbàmọ̀ ni tẹ́lẹ̀ bá fi sódà wẹ̀ ibọ̀ sálọ ni ibọ̀ sálọ ni. Wo láyé ẹ̀ tó fi jáde láyé tí bá ti ń bọ̀ sọ̀tọ̀ bá tún rẹ́rìn wèrè. Ṣé ẹ fẹ́ rí dààmú ni kẹ́ ẹ ní fi mí lọ́kàn balẹ̀ mo kó tẹ́ẹ̀lì pé kọ́kàn mi lè balẹ̀ mo mọ ẹgbẹ́ mi tí wọ́n kó hòtẹ́ẹ̀lì ẹlòmíràn wà nílé jẹ́ ọmọ sùn nísìn. Àwọn nísìnyí. Èmi ní ìsinmi àbí. Ìsinmi ayọ̀ lẹ́nu. Èmi ní ìsinmi àbí. Sọ pé mo lé ìsinmi ayọ̀. Dẹ́rẹ́bà máa lọ. Ṣé ẹ rìfásì ni àbẹ́ wọlé? Rìfásì kí n máa padà. Èrò àbúrò pé bọ́yá ẹ̀ tí ìfẹ́ wọnú hòtẹ́ẹ̀lì bọ́yá ìjáde lè jẹ́ tílé. Ló ṣe lè bàbá ẹni bí ni. Wá. Ìjọba ọmọ ṣe dá o. Pé wọ́n fún yàn láàyè kéèyàn máa pẹ́ tó bá wú yàn. Ọlọ́run ní sí èpè mi bẹ́ẹ̀ yìí ní wù yín láti pa. Lọ sí kìíní fún mi. Fọwọ́ fún yín ni. Ṣé mi mọ̀ sọ́ọ̀ tó ń ṣe ọwọ́ báyìí ṣé òun fún mi lẹ́yìn gbogbo ni. Rárá mo rẹ́sipẹ́tì olóyè ni. Lọ fi ń fún ọwọ́ gbà mọ̀ sọ̀rọ̀ fún mi lọ́fun pé kí n má lè sọ̀rọ̀ mọ́. Ọlọ́run ní jẹ́ ń fún ọrùn yín o ọrùn yín ti kọjá tọwọ́ lè ká ẹ̀rí yìí ni máa bí àgbàlagbà ọrùn yín ti kọjá tọwọ́ lè ká o. Àtòrí. Sá. Yes sir. Mọ̀nà tí gbà mọ̀ wà kéèké mọ̀nà tí gbà mọ̀ wà kéèké tí n bá ta káàtì rẹ̀ ọmọ gbọ́ òkè lẹ́yẹ fọ́ọ̀hún òkè lẹ́yẹ fọ́ọ̀hún wọ́n bọ̀ tí ẹ wọ́n bọ̀ orí ẹ burú ẹ tó ní ọ́ ó ti wọlé o má ṣe wèrè o. Àwa kì í so lòdì wọn o àgùntàn olólòdì lọ́jà ewúrẹ́ olólòdì lóde àwa la mú gbòòrò dùn. Ẹ káàbọ̀ sir. Ẹ pẹ̀lẹ́. Bye sir. Kí ló ṣẹlẹ̀ kí ni mo mọ àkọ́kọ́ rẹ̀ ṣé àyìn ò lọ́ọ̀jì ni. Bẹ́ẹ̀ ni sir kò sọ́jà ni sir. Kò sọ́jà ni sir. Ṣé ìwọ kọ́ máníjà ṣe gbà. Èmi kọ́. Ṣé ìwọ ni. Bẹ́ẹ̀ ni sir. Ẹsẹ̀ rí ọ̀dá o. Kí ló ń wọ́n sálẹ̀ ṣé ìmọ̀ ń sọ ní sẹ́sẹ̀ tí ẹ gangan ní onídàá ní ọ̀wà kan mi. Ẹ má bínú sir. Kí ló ń bẹ̀ mí fún alẹ́ ẹ̀ta ó ní ẹ má bínú sà kí ló dé sáwọn èèyàn wá ni. Òun náà là ń sọ ọ́ sí pé. Kí ni ń pọ̀ ọ́dẹ̀ tó ọ̀rẹ́ rìnrìn àbórí sọ̀rọ̀ orí ẹ̀ òkú lọ́rọ̀ ẹ̀. Ẹ má bínú sir wọ́n pọ̀ lọ́nà sir. Ẹ má bínú sir ilé otí ṣú ni. Ó sì rẹ́rìn
àbí náà máa jára àbúkọ àwọn lélẹ̀. à ń wò pé tí wọ́n bá fi máa dalẹ̀ wọ́n máa dé ní sà. bí a tilẹ̀ bá fi máa. tọ́ba tún sọ̀rọ̀ ń fọ kíní fóònù mọ́ lójú ó sì máa ń rìn káàkiri. ẹ má bínú sà. ẹjọ́ yín kọ́ bó ẹ pé máa ń jẹ́ àlórí burúkú náà kò tí ì débi iṣẹ́ bó ni ó sì mójútó bí iṣẹ́. tí mo ti ẹ̀gbà kankan bẹ̀ ni èso méjì mọ̀ wọ́n tó fẹ́ káàsì bẹ́ẹ̀. ẹ má bínú sà. agbára Ọlọ́run tó láyé irun orí yóò ti mọ yín lórí bẹ́ẹ̀ ṣe ta yìí irun yín orí yóò ti mọ yín lórí ẹ̀yà ràdà yìí ẹ̀yà ọ̀tá ajé tí wọ́n fowó tọ́. òun náà mo sì ọlọ́run lọ́mọ tó mọ kọ́ fà fóònù kíní tẹlifóònù lọ lẹ́nu wọn. ẹ̀yin wọlé wà ń bá o. mo rò pé wọ́n fẹ́ kọ́ lọ́ọ̀ bàtà àwọn jẹ́ ni wọ́n bá ti ní mi la ẹ bá ní mi la lọ́rùn ẹ̀yin wọlé wà ń bá ẹ tún wọlé yìí náà. ẹ̀mí rẹ̀ wà ń bá. méjì náà ni. ee ìrójú ti ẹ rí o. àwọn ṣe ẹgbà mi sí ìbàdàn sá. wọ́n ṣe ẹ̀gbọ́n ni. bẹ́ẹ̀ ni sá. ẹ ti máa ń jẹ́ àṣẹ ẹ̀gbà rẹ̀. bẹ́ẹ̀ ni sá. èmi mo ní àhín o. o sì sórí báyìí sọ̀rọ̀ àmọ́ yẹn ọmọ tó yẹ kó o ṣe pẹ́ẹ́n tó ní nǹkan wà ń bí. kí ló dé ẹ̀gbà gbogbo lẹ̀ yìí. mo pa àwọn ìyá tó máa ń gbálẹ̀ yẹn wọn ò dá wa lóhùn ni sá. wọn ò dáhùn. bẹ́ẹ̀ ni sá. láyé ṣe pé mo jẹun lówó àbí máa ń yẹ òkòwò fún ọ ni. eléyìí tèmi pè lẹ́ni ó sọ pé ó máa tó aago 12 kóhun tó dé. aago 12 kọ̀ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí n máa bọ̀ láago 12 lóru sówó aago 12 mọ̀ ń san fún ọ àbí irú àwèrè wọlé lé gbogbo kìnní àtànà náà lọ́wọ́ àbí gbogbo ògbó ọtí. kí ló lu owó mú kí ló wà bẹ́ẹ̀. rárá ìdẹ̀tí ló wà ń bẹ̀ sá. súnmọ́ bí jẹun níwọ̀n gbẹ́mú sókè kiri olúmú ni tó ní ìyá ni tó rí lumú ṣé bí wọ́n yẹ kí wọ́n wá mẹ́sọ́lẹ̀ òní bá olú ṣé ọ wá ṣe under bridge síbi orí ibi abẹ́ mú rẹ ni ìwò mélòó gan níbẹ̀ lára rẹ ìgbọ́ 3 máa kà á tó lè ṣiṣẹ́ bí bẹ́ẹ̀ mọ̀ ń bọ́ sọ̀rọ̀ ó wá sọ èdè lọ́gbọ́n mú ṣé kí n ràn lọ́wọ́. bá kà á gbóngbómú. ihò abẹ́ àti ihò imú ó dà pé títí náà wà ń bẹ̀. ó ti tán. bẹ́ẹ̀ ni sá. tí gbogbo òótọ́ yẹn kà lẹ́nu kò tó ọ tó fi ń lu under bridge sí ibi mú rẹ ṣé sọ̀fíàn bàbá rẹ ni. rárá sá. bàbá ẹ̀ máa gbẹ́ kànga ọkọ̀ òwòkọ́ máa lu ara rẹ ni gbòǹgbòmù kan tẹ́ pé ọjẹ́ fúbọ̀dì gan kò lu ara rẹ̀ wọlé pé títí ó làbá kọjá lẹ́gbẹ̀rẹ̀ atẹ́gùn ògbé ọ kí ló kọ ẹ gan ọmọ ó kọ rẹ. ọmọlára ni sá. ọmọlára ọmọ sì ní ọ báyìí owó tèmi ọgbọ́dọ̀ dé ní bó ti wọ ṣe ààrẹ o ilé èèyàn má ṣe wúkọ̀p má gbowó mi lọ má sì kò kọ́ sọ́nà mi lọ bòmí ṣàgbọ́nì ọ̀pẹ má kó kọ́ sọ́nà mi lọ bòmí o ló bomúbomú kèwé ìwò lélẹ̀ kí lè kọ́ bẹ̀. àwọn list àwọn ọjà tí a ti pàtẹ́lẹ̀ ní sá. líìsì lẹsẹ̀ ń kọ ní ìsìn tílẹ̀ fi dọ̀tí báyìí. ebi wá. wá sórí ẹ kúlẹ̀ sà ẹ sà. manager. mo ń dáhùn sà. manager. ẹ sà. manager. mo ń dáhùn sà. ẹ mélòó mo pè ọ́. a ti tẹ̀ mẹ́ta báyìí sà. a tẹ̀ mẹ́ta. bẹ́ẹ̀ sà. sórí tó ń ṣe fún mi ire ò gbé o ìkà náà sì gbé yóò lẹ́sàn-án o ò bá mójútó tẹ́lì rárá kí láǹfààní pé mo wá gbọ́ mọ́níjà kí lọ mọ́ mọ́gán tí ń ti wí baro gan kọ́ wá máa wà ń bì yóò ṣe ju bó ṣe ń ṣe lọ ọ̀sẹ̀ ń bọ̀ àbíṣẹ́ ní ìsìn. kò kí n ṣe pé mo dédé pẹ́ náà sà àwọn ìjọba ló pè mí pé a nípàdé lénìí mo ní kí n lọ ṣojú yín ni kò ṣe ohun kan náà ni màá ṣe máa sọ fún yín kí n tó ṣe. pété ìdáhùn ìjọba pé. bẹ́ẹ̀ ni sà. ó ti mọ̀ pé ìjọba ló ń lè fi mú mi ó ti mọ̀ tó máa mú mi pé mo bẹ̀rù ìjọba. àwọn ìjọba pè mítìn fún àwọn tó nílé ìtura lóríṣiríṣi. kí ni ìjọba sáwà sọ fún wọn sọ bẹ́ẹ̀. ara nǹkan tá a sọ kókó tó jẹ́ kókó mẹ́rin pé wọ́n ní ká má gba ẹnì kankan láàyè nílé ìtura wa kó wa máa jí mọtí torí pé ẹni ìyà ni máa ń jí mọtí
ẹni tí ò nípa àwọn alápá má ṣiṣẹ́ ní mọ́ jí mọtí ká má gbà wọ́n láàyè fún wọn máa jọ mọtí láàárọ̀ kùtùkùtù. ìjọba gbogbo ọ̀rọ̀ tí ọ̀kan wọn mọ tójú bọ̀ alápá má ṣiṣẹ́ ní jí mọtí ebi Yorùbá náà lọ sọ pé ají mọtí ìráre ṣé Yorùbá wá gọ̀ ni tí wọn ò sá sọ jù bá ń lọ. Ara àwọn kókó tó ń sọ ni. ó tẹ̀sí dà torí kí ló kọ ìlú yìí nìkan sọ fún mi pé ọ̀rẹ́ mi náà ló tẹ́lẹ̀ lọ́hùn búlọ́ọ̀kù nìkan yọ tẹ́tẹ̀lẹ̀ kọ́lọ́n tó wá dánú tó wá fi ní òtẹ́ẹ̀dì lọ lórí lọ́dọ̀ àwọn pé wọ́n sọ pé tọkùnrin ọba gbóbìn wá wọ́n gbọ́dọ̀ jẹ́ kọ́lọ̀ kan náà pé ọkùnrin yìí ò gbọ́dọ̀ gbóbìn wó tẹ́lẹ̀ wọn ò ní gbọ́dọ̀ fún wọn yàrá pé ọkùnrin pupa obìnrin pupa ọkùnrin dúdú pé wọ́n ti mọ ibi tí ìṣòro kọ̀ọ̀kan bá ti wá pé ọkùnrin ó wà dúdú ìyàwó lọ bímọ pupa kí ló kàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ náà làwọn eléyìí náà tún bá bọ̀ yìí bóun ni ó sì sọ pé kẹ́yìn má jìmọ̀tì sí àgbowó lọ́wọ́ wọn ni. ó yà mí lẹ́nu o. sábà mójútó ọ̀rọ̀ ilé iṣẹ́ dáadáa àti alójú kò sí bẹ́ẹ̀ ń bá dí ẹ̀gùn àjẹ́gùn fúnra rẹ̀ tí ó yè ní òye mo mọ̀ pé Ọlọ́run ní fi mí lẹ̀ torí ògùn ojú mi ni mo fi kọ́ àhìn mọ̀ pé Ọlọ́run ní fi mí lẹ̀ bí mo tún fẹ́ sọ ọ̀rọ̀ fún ọ àwọn tí wọ́n ń gbálẹ̀ kí ló ṣe wọ́n wọ́n bá rí gbogbo bá àwọn bó ṣe dọ̀tí àmọ́ sì sọ fún mi wọ́n ní pé àti ń gbálẹ̀ pé kan tiẹ̀ sọ pé tí ò bá dago méjìlá àwọn ò ní gbà. bóyá nítorí pé mi ò sí nílé mi ṣùgbọ́n ẹ jẹ́ yọjú sí wọn sá wọ́n ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o. lórí ìjọba tó ránṣẹ́ pé ònùjẹ́ máa ti ń sọ lórí àárín ẹ̀ tí mo sì tún fẹ́ sọ fún ọ ni pé lóná àtòrí ṣé nǹkan ò máa ṣe. ẹ̀yin náà ti nọ́tìsà gángan ti wà lára torí o. alárò fún mi. ó ṣe o. ànígbà tá a fẹ́ wọlé àtòrí sí kíní géètì tàbí dábò ọ̀nà kò kọ́ sí fún mi àtòrí tó wá bí alárò fún mi ni pé nígbà tí mo tó ń bá sọ̀rọ̀ tí mo bèrè rẹ lọ́wọ́ tó sọ pé ṣé mo fẹ́ wọlé ni àbí ń bọ̀ ọ̀tà èmi ni mo wá ibi iṣẹ́ mi tí mo ń lọ ọ́fíìsì tó ń ṣe ń bọ̀ ọ̀tà ni àmọ́ sórí bó ṣe á sí kíní ilẹ̀kùn tà báyìí tó kù lára ilẹ̀kùn báyìí kíní èsì mọ́tò mi kàn gbóná ni wọ́n á wò á ogun ìdílé ò ti páàkì tọmọ yìí báyìí gángan ti wà lára rẹ̀. ó ti wà lára rẹ̀ ọ̀gá o ó ti wà lára rẹ̀ o. sáwọn ará ni wọ́n sì ti mọ̀. ẹ̀yin náà lè gba ògbó àṣìṣe ẹ̀yin lè mọ wá ìlẹ́kẹ̀wé náà débi. mo níjà sọ ya wèrè gbà mọ́ gbá ní bó ti wá ya wèrè gẹ̀ sọ ṣiṣẹ́ mi mọ́ àti pé wọ́n wo ìríran wa bí bá ya wèrè ọkàn ìyá dànù ni o mo lè pè wọ́n o nítorí mo sábẹ̀ sọ fún wọn ni pé bóyá kọ́ sọ fáwọn àwọn gádínà wọ́n mọ̀ fi àdá sí tòsí wọ́n sì máa mú kòtà pọ̀ torí ní ìsinmi bá dádúró ó ti mójú bí nǹkan tí ti máa ń ṣẹlẹ̀ sí wèrè ni pé ibi kíní wèrè ń bá ká mọ́ wèrè la ibẹ̀ ni ó fi ṣe station wọ́n máa di pé kíní. ok sir. wọ́n níyà. ẹ sà. tí o sì ń kankan. kò sí kankan sà. wọ́n náà ti ń ṣẹ́jú léraléra o àbí kọ́ ló máa ṣàánú mi sí ò sí nǹkan kan. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ lọ́wọ́ mi lára sà. lọ́wọ́ la. bẹ́ẹ̀ ni sà. dákun ayé ò ní mú yín o ìgbọ́ sọ̀yàn súná bó o torí ọ̀rọ̀ ọmọ gẹ̀tìmọ́nù àtòríhùn ó ń bà mí lọ́kàn jẹ́ gan o torí Yorùbá aburú o ilẹ̀ Yorùbá àsìkò ẹ̀rùn nílẹ̀ rẹ̀ máa yọ yẹn o wọ́n lè sọ pé oògùn owó mo ṣe ní ìsìn wọn ò rí mi gbà mọ́ tí mo ti ń ṣúrọ́gù káàkiri látijọ́ èrò yóò ní mú wa o mójútó ọ̀rọ̀ ọ̀lẹ̀ tí mo sọ fún ọ olùbọ́ wọ́n tó sọ fún mi wọ́n ní wọn náà máa ń sí ọtí mu wọ́n lọ́mọ tọrọ tí lọ́dọ̀ wọn ń bà báwọn kọ́sítọ́mà tí wọ́n bá ti jókòó tí wọ́n bá ti sọ pé ìgò kan náà fún ọ ó ti mu mẹ́rin. èmi sà. wọ́n ló mú kan fún ọ mú kan wọ́n lọ máa ń dáta mú kan kò mí mú kan kó ra rẹ. wọ́n parọ́ mọ́ mi ni kò ń ṣe mí o. tá sọ̀rọ̀ rẹ wọ́n bà lè iṣẹ́ mi jẹ́ ẹ̀yin ṣàánú èèyàn tó sùn bá ti parí ìṣẹ̀lẹ̀ ìwọ náà ló máa mú kálẹ̀ndà lọ́mọ bá ń yí lọ́mọ bá ń kọ́ 25 26 nígbà tí ìsan owó oṣù yín. torí tèmi kọ́ torí àwọn staff ni. tí ẹ ṣépè fún ọ pé tí n bá ti sọ̀rọ̀ kó o fèsì lé ní sọ wọ wèrè ni mánéjà. ẹ má bínú sà. àbí lórí fún mi pé ọ mánéjà ṣé bẹ́ẹ̀ mi sọ mánéjà ṣé sọ mánéjà láti lé yín ni ọ̀dọ̀ mánéjà mà. ẹ má bínú sà kò bẹ́ẹ̀ náà láti ń bẹ̀. ìtàkùn tó lọ́mọ bí ó fẹ́ bá tóbi àtòrídà tá ò bá fẹ́ sọ àtòrí pé táfàtáfà ò sí mi yóò. ibo ló gbà lọ báyìí àtòrí
Àtòrí ibo ló gbà lọ ẹ̀wọ̀n bó ti ṣe sí géètì lẹ̀ Àtòrí. sáà manager bẹ́ẹ̀ ṣe ń pè mí náà mò ń jẹ́. Àtòrí sá. ibo ló ti mọ̀. Mo lọ sí ọ̀dọ̀ olè rí nǹkan kan sọmọ mọ́ o tún ti lọ fa kinní tó máa ń fa kí manager mọ̀ tó báyìí ti rí why can't you tell me say Àtòrí lọ fa nǹkan àṣẹ bá nǹkan lọ́wọ́ mi rí tí mò ń fa ni. ó dìgbà tí bá bá nǹkan lọ́wọ́ ẹ̀ kó tó fa nǹkan. wọ́n ní kó orí kó ṣe bí ẹlẹ́rìí. o wá sílẹ̀kùn lẹ̀ o tún sí géètì lẹ̀ ìwọ tá a fi ṣe security mi o ti lọ lórí tó sangi. èmi kàn sílẹ̀ wò pé kọ́kọ́ ọmọ wọlé fún ìgbà ń ṣe àrántí pé nígbà ń bàyí dé ọkọ̀ bíi mélòó ti lè wọlé. anyway ìyẹn kọ́ mo fẹ́ sọ ọ̀rọ̀ tí mo bẹ̀ wá fún síbí nsìn ni pé kí ló tó lọ sọ fún MD pé o sọ fún sábà pé mi mo pẹ́ di aago kan ni mò ń dé kí n tiẹ̀ pẹ̀lú yẹn. kí n tèmi pa pé aago kan lè dé MD ń bọ̀ pẹ̀lú dẹ́fà mọ́ wọn páàkì sí Àtòrí mo sì lọ yípo bá wọn wọ́n sì ń bi mí léèrè mọ́níjà nǹkan mo ní àwọn ètí ìdébí láàárọ̀ yìí o wípé ẹ̀sọ̀ pẹ́ dé. o mọ tó lè sọ instead tó sọ pé mo ní màá pẹ́ dé yẹn. ìyá kí ni kí n sọ. tó bá bó ṣe sílẹ̀kùn lẹ́yìn sí tó dé o mọ tó sọ fún mi tó wájú ọ̀rọ̀ fẹ́ lọ fa nǹkan o mọ tó lè sọ fún ara ẹ̀ ṣùgbọ́n gbà tó wá dọ̀rọ̀ pé kó o sọ fún ọ pé ó ní nǹkan tó lè sọ náà o mọ tó lè sọ. Ọlọ́run fi rọrùn mi ni. punishment máa fún ẹ ní pé another 5,000 ni màá tún yọ ní owó oṣù ilé. torí kí ni sà. tí mo fẹ́ fi di fún ẹ nìyẹn 5,000 mí ni. nítorí pé wọ́n béèrè yín mo rí ẹ̀ tí ì dé ẹ̀ tó gba 5,000 yọ. lágbára Ọlọ́run 5,000 ni. manager mo fẹ́ kẹ́ ẹ rántí nǹkan kankan tó ti yé yín bí wọ́n bá bímọ lé yín mo mọ̀ wípé ẹnìkan ṣáájú yín sà. sọ́dà kí wọ́n máa ṣiṣẹ́ léṣẹ́ kówó wọn máa dín. tó bá rówó wọn gbé kó gbé ní tèmi fẹ́ sọ fún ẹ mo sọ yẹn 5,000 ni màá yọ ní sálárì ilé náà ni mistake tó tún ṣe yẹn include jẹun lójú 5,000 o ti gbọ́. ẹ kúkú yọ náà kókó lẹ́ ń tẹ̀lé ẹ kí ẹ rí bí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ rélùwé yóò tó yín ti tẹ́sẹ̀ bàtà bí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ sọ́nà bolẹ̀ orí nǹkan wọn á yìn jọ ìgbàlẹ̀ yìn ẹ̀yọ́ ọlọ́run bí yọ láti yín náà. yàrá mélòó ló sọ pé kúlẹ̀ àwọn èèyàn ti tún láyé. ok check. Go. Good afternoon. Good afternoon, sir. Fún mi ní room. Okay, I need your room. Okay, I need standard, I need single, I need executive. You want a fair person? Mo bẹ̀rẹ̀ sí rí mi ní o standard ni. Executive ni mi. Sọ fún yín pé standard o, a lè sọ pé kì í ṣe executive, but executive is 30,000 naira. 30,000. Ẹ má fún mi lẹ́lẹ́ executive wọn báyìí. Ṣé bẹ́ẹ̀ ni lẹ sọ pé executive ni? Má jẹ́ kí n ṣe executive lọ́dọ̀ tí wọ́n mo lè ṣe executive lọ́dọ̀ tiẹ̀. Owó tí máa kó fún wọn tí máa bá fún wọn kan. Ó dáa, ẹ fún wa ní yàrá yìí tó kéré jùlọ. Yàrá tó kéré jù is 12,000 naira. 12. Bẹ́ẹ̀ni sọ. Síbẹ̀ máa ń gbọ́gbà 30,000. Ẹ fún mi ní mọ́. Ìjọ kí n mọ̀ lọ sí ẹ̀rọ. Ẹ bá mi lókè. Ẹ ti ṣọ́yá sà. Ẹ kẹ́ ń léwájú. Ilé ìtura ni. Báwo lẹ ṣe fẹ́ sí tí wọn ò ní fún yín o? Ilé ìtura. Hòtẹ́ẹ̀lì. Abẹ́mi lẹ́ pè. Bẹ́ẹ̀ni. Hòtẹ́ẹ̀lì kan lórúkọ mi. Receptionist ni mí. Ẹni tí a bá ti bá ní front desk, receptionist náà máa ń pè wọ́n. Ṣé ti gbọ́? Ẹ wọlé, ẹ calm down. Ẹ má pè já. Receptionist. Mo mọ̀ torí pọ̀ ń ṣiṣẹ́ lóòtẹ́ẹ̀lì. That is why I called you. Mi dẹ̀ mú orúkọ ẹ̀. Ó dáa, kí lẹ fẹ́ sọ? Mo ń gbọ́. Má bínú màmá ẹ̀díà. Jọ sísẹ́ o ti rẹ́ni sọ fún ẹ pé o fine. Mo mọ̀ pé mo fine. Ẹ ṣé. Ó máa sọ bẹ́ẹ̀. Kí lẹ fẹ́?
ṣe báwọn tó máa sọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ sá. kí lẹ fẹ́ ẹnu iṣẹ́ ni mo wà. mo mọ̀ èmi gan wá ṣiṣẹ́ nínú ilé ni. mo rí bẹ́ẹ̀. tó dípò sí orí pọ̀ jọ ajẹ́rìí. kí lẹ fẹ́ sọ ẹnu iṣẹ́ ni mo wà. sẹ́lẹ̀ mi náà fẹ́ ṣe ẹni tó ṣiṣẹ́ jọ pàpàdé ara wọn mo fẹ́ kó fún mi ní nọ́mbà yìí I love you bàjẹ́bàjẹ́ màá lè pè. ẹ wò àti fún yín nọ́mbà mi kọ́ ló lè ṣe ń gbọ́ ṣé ní kíní tó wà lọ́ọ̀kan yẹn kíní tó wà lọ́ọ̀kan yẹn CCTV náà ń pè é ẹ má pè já ẹ má pè ó CCTV. ẹ pẹ̀lẹ́ ṣé ti wálé. mo mọ̀ náà máa ṣe bẹ́ẹ̀ mo láìkẹ́. ẹ wò ọ̀gá mi wọ́n wo èmi àti ibà ṣe jọ ń sọ̀rọ̀ ẹ̀ so tí bá fún yín nọ́mbà. picture ló ní kò lọ́díò. ẹ ṣé wọ́n wá níbi tí mo gba fóònù lọ́wọ́ yín ni wọ́n ti máa mọ̀ nǹkan tí mo fẹ́ fún yín tó bá ti di after ìgbà tí bá parí iṣẹ́ ẹ má worry mà fún yín nígbà tí bá ti close. ṣé mo ti gbọ́. ẹ wo mo busy wọ́n gbàṣẹ́ lọ́wọ́ mi. Kí ló dé ẹ like run mi ni? Mo like ẹ. Mi lè má lọ. Mo fẹ́ dé bá. Ẹ bá ti lo intercom náà. Tí bá lo intercom ó máa pẹ́. Yes. Kí n tó ṣe ẹ ló má ti lọ má ti dé. Bó sì wà nìyẹn. Bó sì wà nìyẹn. Ọgbọ́n láyé bá. Bẹ́ẹ̀ ni sir. Ṣé ọlá pé ògbógun ti máa ń sọ ní oye sákọ̀ máa pẹ́. Kò má dá bàbá yẹn lóhùn kébékébé ẹ ti pọ̀ jù. Ó pọ̀ ó lò tán. Can you imagine kí ni bàbá yẹn máa sọ wípé kémi fóònù nọ́mbà òun fẹ́ fẹ́ mi. Kò máa sí nǹkan tó jọ wa tá à ń ṣiṣẹ́ lóòótọ́ kò sí nǹkan tó jọ wọ̀ kí n rí o. Tẹ̀ ti sú mi gbogbo wọn máa rò pé ọmọ burúkú ló ń ṣiṣẹ́ lórí tẹ̀ ṣọ́mọkọ́mọ ni wá ni ten toast ni. Báman! Àwa ni sá. Ṣé ìgbà pé mo ń pè yín látàárọ̀ báman ẹ̀ dáhùn. Má lẹ̀ ń pè àwọn obìnrin ládẹ́ ń ṣiṣẹ́ ń bì báyìí. Báwo lẹ́sìn ṣiṣẹ́ pẹ̀lú ìgbéraga? Àwọn ọ́fíìsà ìbájọ́kùnrin àbí kójóbìnrin ọ́fíìsà ni gbogbo wọn. Tó bá ti pé ọ́fíìsà wọ́n dáhùn ẹ̀yìn ṣiṣẹ́ ní bá tí wọ́n bá ti lè pé bá sí bóyá máa ni wọ́n wé o àbí gẹ́ o bá náà ní gbogbo ẹ̀ bá máa ní. Ó ti yé mi mo ti gbọ́ yín sá. Bá máa. Sá. Ẹgẹ́ tiẹ̀ ẹgẹ́ tiẹ̀ Ó ti yé mi sá. ẹgẹ́ tiẹ̀ ẹ fún mi ní nǹkan tútù. Bí irú nǹkan wo bí irú nǹkan tútù wo lọ fún. Ọlọ́run ṣe obìnrin ní nǹkan tútù tó jẹ́ pé téèyàn bá fẹ́ bá obìnrin ṣeré téèyàn bá gba obìnrin mú téèyàn máa kíkèkúkì dá láàmú gan ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ìnákúnà lèèyàn máa ná owó lówó mo fẹ́ náà kùnà mo fẹ́ lùlù yẹn yà. Ẹ̀yẹn náà wà òkè mo ti gbọ́ ẹ jẹ́ lọ bá yín mú wá sá. Kẹ́ tó lọ kẹ́ bá mi fi fẹ́rùsì kan sí. Mo ti gbọ́ yín gbogbo ẹ̀ máa bá yín gẹ̀ẹ́tì. Wá ṣeré bámà. Àwọn kí ló ṣe tó ń pariwo? Má dá wọn lọ manpower ni wọ́n láwọn fẹ́ mo dẹ̀ wò pé kí n bá wọn wá nǹkan tí wọ́n fẹ́ onírànù kúkú ni wọ́n tẹ́lẹ̀ náà. Ó ti manpower.
bọ́ tó ń ṣe wo bóyá ó dàpọ̀ lọ́ọ̀jì ni o. Yóò dàbí wọ́n lọ́ọ̀jì torí mo rí i pé àwọn àti obìnrin kan wọ́n jọ wọ inú reception lẹ́ẹ̀kan yẹn. Ọkùnrin ó ga o. Àbí èmi ti fún wọn ní nǹkan tí wọ́n fẹ́ àbí obìnrin tó bá ti ń wá ìwàkúwà náà ó máa rí ìrèkúrè. Mo ti fún wọn láwọn nǹkan tó máa jẹ́ kí wọ́n le koko láti gba ayé ẹ̀jẹ̀. Àwọn ló ṣe ẹ̀ mọ̀ ó ń pẹ́ fún. Ojú Ọlápé. Ọ̀gá. Báwo ni ṣe wà pa? Mo wà dáadáa iṣẹ́. Báwo ni iṣẹ́ lé ní? A dúpẹ́. Mo ti wọrí duty roster mo rí pé o sì ní night lálẹ́. Bẹ́ẹ̀ ni sir. That's a good one. Jẹ́ kí n pe boy ta máa ń lo hòtẹ́ẹ̀lì yẹn kájọ lọ ṣe night night lálẹ́ àtẹ̀mí àti kájọ wà mọ́júmọ́. Ọ̀gá yẹn ò lè possible o. Mo lọ sí vigil. Kí ló ṣe é tó ń ju bí pé bóyá ó ṣàjòjì lára ẹ̀? Ṣáà ti pẹ́ ta ti jọ wa last òun lọ vigil lálẹ́. Ṣé ní gangan tó vigil ni? Ìṣòro tí mo lè ṣe pẹ̀lú ẹ̀ ṣe pastor church yẹn lè ṣe ni? Ẹ wo ti vigil tí màá ṣe nílẹ̀ Ọlọ́run ó yàtọ̀ sí mo lọ sí church. Come off it. Kí ló tẹ máa ń ṣe bí pé bóyá èèyàn lè pa Jésù mọ́? Àdúrà tó máa lọ gbà ń bẹ̀ yẹn kó síbi tàdúrà ti ń gbà. Ọ̀gá ibi tàdúrà ti kí ń gbà ó pọ̀ gan. Àdúrà kì í gbà nílé aṣẹ́wó kò dẹ̀ kì í gbà nílé ọtí. Lọ́kàn tí ẹnu ti rí bẹ́ẹ̀ mọ nǹkan tèmi ń tàbá ti sọ fún mi jẹ́ ká jọ wà lálẹ́ tó bá gbádùn àlẹ́ ní ẹsẹ̀ wọ́n á gbàjọ́ míì. Ọ̀gá yẹn ò lè possible mo lọ church. So lọ́rọ̀ kan sì ni o insist pé o tẹ̀lé mi lọ. Bẹ́ẹ̀ ni sà ẹ má bínú. Ẹ má bínú since tó ti insist kódà mo sì wà lá máa lọ tó bá ti dé ìtàkùn máa pè gẹ̀ẹ́tì máa pé mo ní kí n tó mọ ọ láàárọ̀ náà. Ẹ ṣé sà. Ìyá Jésù mo ti bọ́ mo plan mi ni pé bí o ṣe sí duty lálẹ́ yẹn kí n kóná fún overnight. Ẹ kú fàájì o. Àwa ni ẹ fàájì nìyẹn. Ẹ ṣàkójáyé látara ẹ wo mo ti fẹ́ máa lọ sílé owó àwọn nǹkan tẹ́ mo ní mo wá bẹ̀rẹ̀. Bí kí n dìde kí n máa lọ. Rárá o àmọ́ ṣe sọ́rùn nǹkan bẹ́ẹ̀ rárá. No customer is always right. Mo kàn ti fẹ́ máa lọ sílé ní time tí against mi. Arábìnrin wọ́n lè máa sọ pé kí dìde báyìí kí wá máa lọ. Ẹ fẹ́ ṣe kọmọdókì ẹ pé Portable ẹ wọ́n pé wàhálà òun lẹ wá bẹ́ẹ̀. Ẹ bẹ̀ wò ó sì máa mú dẹ́ndẹ́ ọtí ìmọ̀lẹ́ ni bá ti ṣe tán máa pè é. Èmi ò ní kẹ́ máa mú dẹ́ndẹ́ ọtí èmi ti ń lọ sílé. Ẹ máa lọ ẹ lọ kó ìgò mẹ́ta wá. Ìgò mẹ́ta again. Kí n fi tọ̀ pọ̀ sí. Ẹlẹ́bàámu. Wàhálà wo ni báyìí? Ń lọ lé náà. Wà lọ lé. Yeah, hello. Hello manager. Ibo ló wà? Mo ti ń dòde látàárọ̀. Ẹ wo mi tí close o. Arákùnrin kan ló sọ̀rọ̀ ẹ̀dọ̀ mo ti sí mi lọ́rùn bí báyìí. Àtàárọ̀ ni mo ti ní kó mo ti fẹ́ máa lọ sílé. Bọ̀ ó sọ pé bọ́tí ò tán òun ò lọ. Nǹkan mọ tí kò fẹ́ lọ. Ó dẹ̀ sọ fún pé ti fẹ́ close. Mo ti sọ fún pé mo ti close. A ní kò dá mi lóhùn. Ok, ọmọ tá a máa ṣe. Ó yá sọ fún Lára kó bẹ gbowó lọ́wọ́ ẹ̀. Jẹ́ kí Lára bẹ gbowó yẹn. Ọmọ Lára kẹ̀. Tẹ́yìn náà dẹ̀ mọ̀ pé òpònú lọmọ Lára. Ìsìn ló máa sọ pé òun ti gbàwé tó máa gbówó mi sá lọ o. Kí ló mí pé máa wọrí kò lè ṣe bẹ́ẹ̀ lélẹ̀ kò lè ṣe bẹ́ẹ̀ lélẹ̀ ṣùgbọ́n gáànjàre wọ́n ni mo dóde o. Ok tó bá sọ bẹ́ẹ̀ ṣá máa sọ fún kó bá mi gbà kò sí wàhálà. Ó ṣe díà má pẹ́. Different people fool everywhere. Different story fool on ground. Owó yín jẹ́ 6.5. Bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan pé mi ti fẹ́ máa lọ sílé. Ìkejì mi tẹ́ máa bá mi fún lówó yẹn ni because èmi ti pẹ́ mo ti lọ sílé. Àṣewọ́n ti ẹ̀wọ̀n ju bẹ́ẹ̀ lọ. Èrè ò tí mo kankan. Mo ṣe máa ti wo tó 10,000 ní. Àǹtí collector. Ẹ fẹ́ bá wọn gbowó. Èmi lẹ máa fún lówó tẹ́ bá ti ṣetán sà. Ẹ̀yin lẹ mọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi fún wọn lówó ẹ jọ̀ọ́ o. kí tó bá ti lè mú Ẹniọlá
Badmus àti lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ follow ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n follow ara wọn kàn sọ pé ẹ wò ní Bobrisky. wọ́n ti padà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá. fáìtà ìwé ni tó sọ. fọ́pọ̀ tèmi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí ń fáwọn. ọwọ́ wọn ni òtó máa fi gọ̀ǹgọ̀ fà á. sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi tẹ bá ń gbọ́ over 1.5 2.2 gbogbo first year first red card. kárí kò ṣe dáadáa ìdí tí mo ti ń gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹni tí ó lọ ń gba instrumental. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó ìkejì á máa bá drag nínú ọkàn kan náà ìyẹn lè ní àtó bá jí wọn máa mú ẹ wáì kí ló ní kọ́kàn mi ń double date. béèyàn bá lárú àlàtọ̀ láì tí ọ̀bá tètè wà kó rìn àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ọ̀hún tètè kọjá. kí ló dé ó tún pẹ́ jù náà ó tún pẹ́ jù kí ló ṣẹlẹ̀ tó tún pẹ́ tó yẹn. máa kan ni ó wá mọ tí ó dẹ̀ sọ pé bọ́tí ò bá tán òun lọlé ó rí ìdílé mi gan. bọ́tí ò tán òun lọlé. àbí. ó máa ga ọ anyway ó à lè fẹ́ rí wọn kù but before now náà mo ti sọ pé kò jẹ́ kí lára bẹ́ẹ̀ handle ẹ̀. àìrú lára yẹn bà mí náà but mi ní chọ́ nǹkan tí màá ṣe náà nìyẹn ló jẹ́ kí n máa bọ̀. That's good tá a bá ríra àwọn yẹn náà ní hotel báwo la ṣe máa ta ọtí ò tán wa bá ọ lọ àwọn ló ń jẹ́ ká máa make owó ó jáfihàn lẹ̀ ẹni yìí a máa kọ́kọ́ ṣe fàájì jáde náà máa kọ́ gbẹ jáde àlọ́ sáùtì tàbá kó ń lounge ta kó ń club àṣẹ wa lọ sí hotel lọ ṣe fàájì. èmi gan sa. Are you sure? Okay. Gbádùn everything. Everybody know that. Everybody okay. Coded. I trust you. Yeah. Everything, man. Everything. Oh yeah. Ele máa bọ̀ tẹ́tọ̀ fún ẹjọ́. Jáde lè mi. I'm trying. Jaiye, mo ti ń kọ́ bẹ́ẹ̀ pẹ́já o. I trust you. Mo pẹ́ máa mú gbogbo bí tí kìíní ti dùn. Ṣé o mọ àwọn pípọ̀ yẹn rí? Kí ló fi ń lọ mi bẹ́ẹ̀? Báwo mo ṣe fẹ́ mọ̀ wọ́n rí? Mood ẹ change mo dẹ̀ rí kò ń gbọ́dọ̀. Mood mi ò change obìnrin tí ẹni yẹn. Ọmọ yẹn wọ́n ti bẹ ọ́n bẹ ṣẹjà lọ́wọ́. Ojú ọlápẹ́ wọ. Ojú ọlápẹ́. Àbò láìkì wíìgì orílẹ̀-èdè ìkẹrà rú ẹ̀fọ́ yìí. Wọ́n máa wò wọ́n má ṣe pípọ̀ orí o ẹ̀gbọ́n rẹ̀ wá jà yí ẹ̀ náà ni ṣe bí òun náà gbọ́kùnrin sẹ́gbẹ̀ẹ́. Má ṣe tiẹ̀ lọ. Ọkùnrin tó gbé sẹ́gbẹ̀ẹ́ ṣó tẹ̀ wá ló ti ń ṣiṣẹ́. Ó dẹ̀ ní kí n má wò ó. Ó dẹ̀ tún níyẹn sọ. Báman ẹ wá. Orí ẹ̀ sọ kò sí wàhálà kankan relax calm down ṣùgbọ́n calm down. Kí lẹ fẹ́? Kí ni kan fún ẹ? Nǹkan tó bá fẹ́ mu. Òtítọ́ lè mi máa mu. Nǹkan tó bá ti fẹ́ mu mo lè ṣe bó ṣe máa ṣe. All right, ẹ fún mi lóròrò kẹrẹ fún ani kọ. Àǹtí, kí ló dé tẹ̀ mú? Nǹkan tó bá ti fẹ́ mu fẹ́ mu. No. Gbogbo ń ta ẹ fẹ́ la ní bíbá. Ó ṣàní mo tẹ̀lé wa. Manager, ẹ sọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ ẹja ẹni mo tẹ̀ ń rò lọ́kàn mi. Ẹja, ṣọ́ọ̀ ẹja ló wà ń lẹ́yìn. Wọ́n á bí pẹ̀lú ẹ̀. Bí a tó fẹ́ tó wù lọ́yìn èmi nìyẹn. Ẹ wo mánìjà yìí o, bó ṣe ńlá pupa ló ńlá dúdú. Ẹ wo mánìjà yìí o, kọ́lọ́run máa jẹ́ fẹsẹ̀ kọ nínú aré sísá. Kì í ṣe gbogbo igi ló ní bá máa ń gùn o. Bó làwọn pípò yìí lọ? Ọ̀nkú!
ṣé kìí ṣe pé àwọn ti gbowó sá lọ báyìí àbí ọ̀nkú oya bọ́sọ̀ kí irú aṣọ ìgbọ̀n kọ́lẹ̀ kó wà lé ní tó bàbá ní ó ń bọ̀ lọ́dọ̀ mi a ní máàjì. farabalẹ̀ jàre. ṣé kí n bẹ tó látẹ̀yìn ni kí ló ṣẹlẹ̀. fún mi rìn. fún ẹ rìn ta ló ń pè ẹ́ Lára kí ló ṣẹlẹ̀. gbégbégbé ooo. hello. hello Bọ́lá ti tó ibo ló wà. mo ti délé. o lè bí nípa àwọn olórí burúkú máa yẹn wọ́n ti gbowó sá lọ. what ó ṣe máa gbowó mi sá lọ kí ni wọ́n gan wò tó fi gbowó mi sá lọ kò dá báyìí náà kí ló ń wò. mo tó bíbá yín sì ń mọ orí wọn àti wèrè tí wọ́n gbé wá tí wọ́n pè ní girlfriend. kò yẹ kó rí báyìí náà mo ṣáà máa ń dúró fún wọn náà kò yẹ kó rí báyìí náà. kí ló ṣẹlẹ̀. Ọmọlára ló pé máa tí mo fi sí báyẹn kí n tó kúrò wọ́n ní máa yẹn ti padà gbowó mi sá lọ. ṣé a lò torí ẹ ṣàkárá àti owó àti everything ta lè má deliver fún tẹ́lẹ̀ mo máa yẹ kí ẹ bá mú dùn àjẹjáde èmi tí wọ́n mú dọ̀rí ní mo ti. kò tó torí àbí. oṣù ló ti fẹ́ parí nísìnyìí ṣé wọn ní yọnu sálárì mi ni. sálárì ta ló fẹ́ san sálárì fún ẹ ebi mi náà máa rí bone report fọ́gà ǹtí má dẹ̀ san fọ́gà láfi san sálárì ẹni ẹni ìwọ́n ti wọ́n save and ǹtí ẹ máa wọ̀rí wo já ṣe fàájì lọ. but àwọn èrò mi máa ń fún níṣà báwo ni idiot yẹn ṣe máa mú títí òní sanwó mi. àníkò gbàgbé mi ráyè fún gbogbo yẹn jàre ara tèmi ti wà lọ́nà come under the duvet. àwọn ti pọ́n mọ́ ẹ̀ gan-an kí ló ṣe ṣe tó yẹ wà ní kíni. My chairman! My chairman! Ẹ wá sà. Ẹ ti login ni? Login kọ́ log out ni. Kí ló ṣẹlẹ̀? Login ní ẹ̀ka out. Nǹkan kan náà ni mò ń bá yín sọ, mo ní sẹ́ tí ń lọ pátápátá ni. Ẹ̀yin lẹ máa lọ pátápátá, mi lọ pátápátá. Nǹkan tí mo fẹ́ wá ṣe ń bì mo ti parí ẹ̀yìn. Ọlọ́run mọ̀ fún yín ṣe, èmi ni mo bá yín fọkọ̀ yìí. Ẹ̀rí tó dúdú dáadáa ni tó mi kán lára rẹ̀. Ó wọ́ndà. Ó ṣàyẹ̀kọ́ neat. Mo tẹ́wọ́ ọmọ gidi ni, tọ́sẹ̀ owó sùn. Ẹ wo ẹ ṣe gan ni, Ọlọ́run bá mi fọ ti yín náà, ẹ ṣe gan ni. Ọ̀gá mi má ẹ̀yìn anything, mi má anything tó gbọ́n tẹ́ bá ní kẹ̀kàn fún mi. Ẹ wo mi bá tẹ̀ wá fún yín kan bọ́ mi wà ẹ́ sincerely speaking mi ẹ̀ ní cash lọ́wọ́. Wọ́n gbọ́ dáàdi wa ṣe rí ẹ̀yin ẹ̀kan kó owó wá kémi ọlọ́ba yín sẹ́ iye tẹ́ bá fẹ́ sẹ́ tàbí kẹ́ transfer sí mi. Mò ń gba transfer bẹ́ẹ̀ ṣe wò mí kódà gan tó bá tún pé ẹ̀ẹ̀tàn lè ṣe transfer torí àtọ́ mọ́ pé kò debit so ti yẹ yín mo tún gba POS wà lọ́dọ̀ wa bí ẹ kàn fi ATM bọ̀ lẹ́nu ni lówó ọba pọ̀. Ọ̀gá gẹ́tà jàre ṣe tí ń bá ṣe kí ni ṣé wọ́n bá yín sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń sọ rubbish. Ara ló sì rí mi ara ló rí mi tí mo fi ń fọkọ̀ ọ̀yà káàkiri ẹ̀rọ ayé mi ló ẹ̀rí bí wọ́n pa náà ayé mi sí mo ń bẹ lẹ́yìn o bẹ́ẹ̀ bá fẹ́ wá o ara rí mi sọ bẹ́ẹ̀ mo ń tẹwọ́ mọ́kẹ́ lọ́sẹ̀ ó. ẹ ṣé o wọ́n ṣe jẹ́ pé gbogbo èèyàn kúkúrú elérò kúkúrú ní ọba yìí ọlọ́ọ̀lẹ̀ káàsì alẹ́ transfer alẹ́ POS bí mo ṣe ń yí ébè níyí mi ìpòrò lórí ibú parẹ́ ẹnu o tẹ́lọ̀mí bá lọ sórí ibú níbi kan tí ó ti sórí ibú lílọ́lẹ̀ ńlẹ̀ yìí o bóyá lẹ́ẹ̀ délé tẹ́ ẹ bá ń gbọ́ gbàù ẹ kọsẹ̀ mọ́ lọ́la ni bẹ́ẹ̀ mọ̀ ń sọ fún yín ikú ilé egbó àrùn tẹ́lẹ̀ mọ̀ èlò tẹ́lọ̀mí bá lọ kúkú yà wọ́n àbá lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n mọ̀ pé táǹpà wo ni mọ̀ púpọ̀ ti ṣẹlẹ̀dẹ̀ nìkan ẹ ṣẹlẹ̀dà mi o ìyọ̀dọ̀ owó ọkọ̀ ebi mo ní kankan ebi mo lọ́sẹ̀ ebi mo pọ́n mi ẹ kàn ní ẹbọ́dún ọkọ̀ lọ́fẹ̀ẹ́ ọlọ́kọ̀ yìí tuntun ẹ ní tuntun mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. wo ayé ẹ máa bàjẹ́ ni ṣó ti gbọ́ ayé ẹ máa bàjẹ́ ni. jọjọjọ ó tún ṣe máa bá mi sọ̀rọ̀ èmi àti òsínú ẹgbẹ́
kó mọ́ tó ṣe máa bá mi sọ̀rọ̀ ṣó ti gbọ́ wo báyẹ̀mí àti ẹjọ́ wà ní ẹgbẹ́ báyẹ̀mí àti òjò sínú ẹgbẹ́ ìgbà tí wọ́n fi máa parí pẹ̀lú ẹ àwọn tó ní ẹ wọ́n bẹ káànú. wọ́n náà dà ṣé wọ èmi yìí náà ni wọ ẹ kàn lè dùn mí fún ẹ nígbà tó jẹ́ wí nígbà kí ni ẹ fi máa yín lẹ ẹ bẹ jà ojú ọlọpẹ bọlá ilé bọlá ti tán ojú ọlọpẹ bọlá ti tán mo ní ẹ rìlíìsì ara yín ẹ rìlíìsì ara yín mo mú yín nìsí ẹ jẹ́ kí n bá wí mo mú yín nìsí ẹ jẹ́ kí n bá wí ẹ jẹ́ kí n bá wí. ẹ fi yín lẹ kẹjà o ẹ máa tọ́ ṣẹlẹ̀ tẹ́ ẹ bá fi lẹ̀ fẹ́ jà èmi ò fi yín lẹ kẹjà akitì ló lè jà ìjà ló lè jà ní ọyọ ní I do my thing ojú ọlọpẹ ọjọ́ alágbẹ́ bọ́lá lẹ̀ ẹ borí lágẹ̀ẹ́ o ẹ borí lágẹ̀ẹ́ mọ́ mo kọ́ play o ṣe ẹ mẹ́ta mi kì í tún sáyé ẹ wò tí n bá là yìí tẹ̀ bá gbọ́ mo lọ sọ fún mánéjà nígbà sọ fún mánéjà pé ẹ dá báàrú ẹ dá báàrú ẹ dá báàrú ẹ wọ ọmọ mánéjà àmì ọ̀pá ebi ló mú tọ́tò ẹ gbà mí o ebi ló mú. Ẹ wà lọ́fíìsì ó ti ṣẹlẹ̀ o inú ọgbà ti dàrú ojú ọlábí àti bọ́lá ti tó má kúra àwọn sọ báyìí tí ń fira wọn wípé wọ́n pa mí ní ìmí náà pọ̀ ni. kí náà ló ṣẹlẹ̀ kí ló fàdí ìgbà. ọ̀rọ̀ tí ń sọ ọkọjá kẹ́mi ọ̀bọ̀n dá sí tó ti yé yín bí ìgbà tí èèyàn bá ń mọ́ndéètì ọkùnrin kan ṣoṣo tán méjèèjì tí ẹjọ́ ń jà sọ́kùnrin ilé arágìw lé lórí ìjà ti pọ̀ ju ẹ jáde sí yẹn o. ṣé ìyàrá ọjọ́ kó sáré ọ̀nà ọ́fíìsì mi bẹ̀rẹ̀ tán dé káàkiri ìwọ ìṣọkùnrin ni ó mọ tó yẹ kó ṣe. nígbà wọn làwọn tí wọn gbọ́ ilé mi ní kí wọn bá mọ́ níjà. bẹ́ẹ̀ kí ni. pé kẹ́ ẹ̀ ó mọ yọjú sí yẹn. tó kí n fi iṣẹ́ bí mo ṣe ń lẹ̀ kí n lọ́ máa la àwọn èèyàn tó ń jà kí ni iṣẹ́ tiẹ̀ ṣe bí wọ́n ní security wọ́n náà wà bá wọn sẹ́tù ẹ̀ náà. ta security sẹ́tì ẹ̀ ní mọ́níjà ga mọ́ pààyàn lẹ́rìn ebi ẹ̀ ṣe security gate man ni mí tó ti yẹ yín tí n bá jẹ́ security bó ní ìbọn mi ò bá ṣe tó ìbọn gúngùn lọ yẹra fún tó ti yẹ yín ebi ẹ̀ ṣe security. gate man yẹn o wa mọ tó yẹ kí gate man ṣe nígbà tó láwọn méjì tó ń jà tó rẹ̀ jọkùnrin grown up man o mọ tó yẹ kó ṣe. ṣé ká fọlọ́pàá pa everybody wọn. fọlọ́pàá kó wọn kí n tó pẹ̀lú yẹn. kọlọ́pàá everybody. fọlọ́pàá everybody. ọ̀dà ìyàgẹ́ kú ni kí n lọ ní abẹ́lẹ́ ilé. tó bá yá sí ẹlẹ́sẹ̀ ní kò lọ́mẹ̀. tí máa ń bá yín sọ tẹ́ ẹ̀ bá gbọ́ tó ti yé yín ọlọ́pàá máa ń mẹ́ everybody ọlọ́pàá ọkọ̀ everybody bí ẹ rí i pé ọrùn mẹ́nìjà gan ọrùn yóò fi ro ọlọ́pàá ọkọ̀ everybody ètí máa ń bá yín sọ tẹ́ ẹ̀ gbọ́ mo náà máa ń jà mo sọ fún yín ẹlẹ́mìí ọlọ́pàá bá ọkọ̀ everybody ni ẹ bẹ́ẹ̀ pé. ọ̀rọ̀ kẹrẹ kan bá lẹ. ilé ìtura ni báwo lẹ ṣe fẹ́ sí tí wọn ò ní fún yín o ilé ìtura. ṣé n tó wá dìjà nu. ó ní o. ọkùnrin. ọ̀rọ̀ ọkùnrin ni o. wá gbà mí. ọkùnrin náà ń jà sí i àwọn wèrè tán lọ́pọlọ. kì í ṣe pé àwọn méjèèjì kì í ṣe pé owó kankan ló pa wọ́n pọ̀. owó wo ẹlòmíì lè pààyàn nítorí ọkùnrin tí ò ní béèrè owó tí ó bojú ẹ̀jẹ̀ gidi. yẹn wà nara wọn tó tó bá lọ́sàn gẹ́gẹ́ lójú mọ́mọ́. àwọn èèyàn tijú mọ́ àwọn èèyàn nara wọn lórí ọ̀rọ̀ ọkùnrin. wọ́n nara wọn tó rọ ọkùnrin ní ìfún. wá gbọ́ náà o ṣé olóṣó ni wọ́n ń ṣe gan-an ní pàtó torí kò yé mi. ṣé ìwọ ò mọ̀ ni olóṣó ni wọ́n máa ń fi jẹ́ òtẹ́ẹ̀lì ṣé òtẹ́ẹ̀lì wọ́n fi máa ń bojú ni tó bá wá di alẹ́ àwọn tó bá ti sáàfù lọ́sàn wọ́n ti múra pépépépé wọ́n wá gba nọ́mbà tó bá di alẹ́ wá padà lọ bá wọn wọ́n á jọ fọ́ra wọn lẹ́nu olóṣó ni wọ́n. wà á gbọ́ náà ńgbà tó ní olóṣó ní gírèdì kí ni ìwọ o wọn láti jẹ́ pé wọ́n gán mọ̀ ń pa rẹ̀. irọ́ àtijọ́ gbélé rí ni ẹni ló sọ fún mi mọ́ṣẹ́ máa ń ṣe. òkè ló jáwọ́ sí gírèdì ó tiẹ̀ ti dá ajá pé mi gan lè máa fi kọ́ọ̀tì jọ́ọ̀bù. ní ìwọ̀n tẹ́yìn ti tán lẹ́yìn. mọ́ tara rẹ̀ bẹ́ẹ̀ yí ikú méjì lẹ́nu ìyá yóò rọ̀ ń bàárà tiẹ̀ ebi bàbá ti nulẹ̀ tán láàárọ̀ olúwa rẹ̀ ó sì rọra bọ́ sínú aṣọlé èèyàn náà ṣáájú sámú yóò gbé wíìgì orí àti orí dúró mi ni kòsàrúgbó ń gánà kòsàrúgbó kankan àbọ̀ orí pé ṣẹ́ṣẹ́ ká sí lọ. èmi gan rí. wo èmi ò sí tòsí tó burú bẹ́ẹ̀ o owó ò fi gọbọ yín sí ni ẹ bá yé làwọn ọmọ èèyàn ò bá wa. irọ́ ni o ṣé kò lè ṣe. bí kówó epo ni. mo ti ń dè wí. dádì ẹ káàárọ̀. dádì báwo ṣé ẹ mọ ìjì mi dájú pé mi dádì ni. ẹ má bínú bọ̀ dádì mi ṣé ẹ ti ń lọ ni. ẹ mo ti gbé báyìí mo ti ń lọ nìyẹn. látànà mo ti rántí. kódà ẹ tíráì èèyàn ní ẹ jọ ṣé mo lè rí ṣéǹjì lọ́wọ́ yín kẹ́ tó máa lọ. ẹyin tí ẹ náà ìṣèjọba bá gbọ́n ẹ kí máa ń wá
bọ́mi wá ní káàṣì o. Kí ni ká wá ṣe báyìí? Màá gba transfer náà. Àbí kí ni POS wa? Inú ẹ kì í ṣe transfer sí wọn. Kí ni account number yín? Where is one? 366 40. àrò ní nìyí àmì sí around bọ́ wà duty ẹ ti má ti wá parí duty èmi ò gbéjà wá báyìí èmi ẹ bá wà kò ní bàjẹ́ fún yín ẹ pẹ̀lẹ́. Àtòrí sọ̀rọ̀ rí pé mò ń hànú sí ẹni. ẹ tẹ́ bá wá hànú èmi mọ́ra bèbí fún yín gbà kéke àbí èmi mọ́ra hànú àwọn ọkọ yín ẹlẹ́hànú ẹ tó tẹ̀ sí kẹ́ ẹ lè bá kí gbogbo ara lé lẹ̀. Boss ó yẹ kó mọ̀ pé ó yẹ kí o ní initiative pé wà sí gate fún mi. ẹ wò tẹ́ bá ń bá mi sọ̀rọ̀ ẹ má fọkàn bí mọ́ o tó ti yé yín ẹ má fọkàn bí mọ́ o ṣé ẹ mọ̀ pé ẹsẹ̀ mi. èmi ṣe ẹ believe. kí ni mo ṣe fún ẹ. ẹsẹ̀ mi bàjẹ́ ṣé ẹ mọ̀jọ́ tẹ́ wá sùn bíi ní ọjọ́ tẹ́ sùn bíi last tẹ́mi lọ́ọ́ bá ń fọ ọkọ̀ mọ́lẹ̀ ń bẹ̀rùn tí mo fọ ọkọ̀ mọ́lẹ̀ ń bẹ̀rùn ebi ẹ̀tẹ́ ló jáde ní sáà fún mi lówó ni. so nǹkan tí mo fi ṣe é nìyẹn. ẹ̀mọ̀ ṣé káwọ̀ sí i tí ọmọ jìyà lèmi ni. àbọ̀ kí ló dé tẹ̀yìn yẹn máa ń jẹ alájẹ ìtẹ́ ẹ bá ń jẹ lẹ́nu lẹ máa ń rántí. kí mo ti jẹ o. alájẹ gbàgbé nìyí bọ̀ ìgbà tí wò ó kàn fọ mọ́tò tàbí tó bá mi nu táyà lásán tí màá kàn mọ́ jáde bọ̀ tí màá dẹ̀ kó 2000 fún ẹ ṣé èmi sí owó àbí tí màá fẹ́ fọ mọ́tò ń ta ṣé màá fi 2000 fọ ọkọ̀ lẹ́ẹ̀kan ni. irọ́ bóyá bí ó ṣe fọ́ ń ta mo ṣe fọ́ ń bí. n ò fọ abẹ́ n ò fọ táyà n ò fọ rúùfù. ọ̀fọ̀ rúùfù àbí. bọ̀ ṣé o morúkọ mi ṣá. kí lẹ wí. èmi náà wà jẹ́ kó o mọ tí wọ́n ń pè lórúkọ mi màá forúkọ mi rù ẹ́ lónìí. ẹ jọ kí ló kọ yín o nílé aláró. o ò morúkọ mi. sẹ́yìn ni yín ni àbá làárí. o ò morúkọ mo mi. fẹ́ mọ̀ ọkọ yín náà ni. jọmí lórúkọ mi. abájọ tẹ̀ náà fi jọra yín lójú. jọmí lójú sẹ́yìn ni jọmí lójú olúńbẹ. ẹ mo ní sẹ́yìn jọmí lójú olúńbẹ. orúkọ tèmi ò ń ṣe olúńbẹ. ẹgbẹ́ bá lè bẹ̀ sí ti. jọmí lójú adéyínká lórúkọ ti tèmi. bó ẹ yí sí ẹ wo ẹ lọ sí géètì fúnra àwọn yín. àjọ lójú lónìí so ló ya kó tọ́ bá nu ẹ̀. ẹgbẹ́ pilẹ̀ jọra yín lójú ó kọ yín ròyìn. má wọrí. ẹ bọ́ lẹ̀ sí géètì bó ṣe tó sísì tàbí kẹ́ ẹ kó pankẹ́rẹ́ kó bòmí bóyá lẹ́fẹ̀ẹ́ mi ẹ̀yìn ògé. kò sí wàhálà àwọn tó fi ẹ́ síbí àwọn ni màá lọ fẹjọ́ ẹ̀ màá jẹ́ kó mọ̀ tó bá wù ẹ́ tí n bá tún wọlé kó má tì. òkú ìyá alákí àwọn ìdíkalẹ̀ ní pẹ́sọ́. ẹni ìyàtọ̀ lọ́nà tí ìyá mú jẹ̀mí lẹ́jì lóko ọ̀hún ta aláàjọ lójú ọjọ́ra ẹ lójú ọlọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo tí wọ́n jẹjọ mí lójú ọjọ́ra wọn lójú gbogbo tí wọ́n rò wọ́n bá ń bẹ̀ ní iye burú bí egun ti léwèrè. ẹ má bínú ṣé ẹ mọ̀ pé mi ń complain látijọ́ tí mo ti ń bá yín dòwò pọ̀ bí mi complain rí ṣé àtòrí ni àbí àtẹsẹ̀ ẹran tẹ́ fi sẹ́nu géètì yẹn. àtẹsẹ̀ báwo àtòrí ló ń jẹ́. mi ìfẹ́ mọ́ tẹ́ pé o èmi ò mọ nǹkan tán sọ bàbá yẹn ó máa lé wa kúrò níbí o kí n máa dúró lẹ́nu gate kí n máa hàn báyìí kó dẹ̀ máa wò mí pẹ̀lú duty tó ń gbowó sí mo tún wá wọlé tán mo wá lọ bá fún ara mi láti sọ pé kí ni mo ṣe àtòrí láti máa sọ pé òun bá mi jà òun yẹ̀ mí lódì nígbà olówó sọ̀rọ̀ tí dáríkà ló ń la ìdí à kí láì dí àwèrè ara rẹ̀ ó wá ní pẹ́pẹ́sẹ́ o òun bẹ́ẹ̀ mi fọ mọ́tò mi ì fóònù lówó last time tẹ́mi lọ àìmọye ìgbà tó máa ń gbọ́n 2000 kò lè yọ́ dìra wọn ẹ wò ó èmi ò bínú sí yín o nítorí kí wọ́n á complain ni ẹ lè má rí mi kí wọ́n á sọ tẹ́ ẹ mọ́ tátorí bá fẹ́ lé wa pé ká mọ̀ wà mọ́ àwa náà ní wa mọ́ kéde bí nìkan ló tẹ̀ náà. kò tí ì tó yẹn sá kò tí ì tó yẹn sá ẹ má bínú máa bá wí fúnra mi máa pè as a matter of fact ó ti ń ṣe tipẹ́ tí yín ló máa fi ṣe the last one nílé iṣẹ́ because ẹ̀yin ní kọ́sọ́mà tá à ń jẹ ẹ wá náà best customer wa ẹ jọ tó lọ́ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ àtọ́ ló máa lọ fún yín o nílé iṣẹ́ ó ti lọ òní ló máa gba sákẹ́tà. ọ̀gá fine ṣẹ́ni tẹ́ sọ inú mi dùn ipe ẹ appreciate mi ṣẹ́ni tẹ́ bá wá fẹ́ kémi mọ̀ wá síbí ẹ wo ní tẹ́ sọ yẹn gangan ni ẹ jẹ́ kí àtòrí ó kúrò ńbẹ̀ yẹn ẹran ni kò lè dúró ńbẹ̀ yẹn a lot of àwọn ọ̀rẹ́ mi ló fẹ́ dé láti abroad tí mo dẹ̀ fẹ́ kán wá lodge síbí ṣé àgbẹ̀ tó bá jẹ́ pé bó ṣe ń ṣe sí mi ló ṣe ṣe sí wọn àwọn ò gbọ́jẹ́ gbé ẹ wá nǹkan ṣe sí o kó lọ ni ẹran ni èsì ọmọ gidi. ẹ wò sá ẹ má bínú sá o àtòrí o fẹ́ bá bí ìjọba mi lórí òní ló máa lọ
bọ́ yìí òní ló máa kúrò nílé iṣẹ́ yìí. ta ló mórin wá sáyé o kò sẹ́ni tó mórin wá sáyé nígbà yá náà bí òjíṣẹ́ ni wọ́n ti ń kọrin àwọn èèyàn gidi a máa fàṣàǹsì pẹ̀lú ibi o bí wọ́n ti ń kọrin àná bímọ ní tiwọn ẹ̀bùn ọlọ́run lókè tààlà. àtọ́rí sọ́pọ́rí ẹ̀ ti dàrú sọ́pọ́ stupid gan. kí ló ṣẹlẹ̀ tẹ́ fi ní mo stupid ṣẹ́yẹ́ wo ọmọ èké ni ẹ máa sọ pé stupid àgbàlagbà lèmi mi ò stupid. àgbàlagbà dà. èmi rèé. ta ló lágbàyà tí ò tó lé ṣé torí pé o ti lo rẹ lòkulò ń fàfàkùfà ṣé o jò mí lọ ni ṣé o jù mí lọ ni tó lágbàá ìgbà yẹn wo anyway nǹkan tó fẹ́ sọ fún ẹni gbogbo tó máa ṣe fáwọn customer wọn yẹn ó ti dọ́gbìn lé nìyẹn the last customer tó fẹjọ́ ẹ̀sùn yẹn ṣọ pé tó bá ti ṣe bẹ́ẹ̀ wà lọ bẹ́ md wà máa rá bàbà wà gbá wọn ìyàwó àtọmọ wa ní kánjọ tó rán ibẹ̀ ló ti ń jẹ this time around ètò ṣe ló ṣe fi mọ́ mo ti dá sáré àfẹ́sìn pé láti bí nǹkan gbà lọ lẹ́yìn tó bá dẹ̀ kó omi nìsín ibi máa ti pa àwọn ọlọ́pàá tó máa gbé ẹ ní ibẹ̀ ṣeré o. ẹ ní sùúrù mọ níjà àpò èwo ruru káwa ruru ẹgbẹ́ ẹnìkan lẹ dá ẹgbẹ́ ẹsẹ̀ kan lẹ dá ní ìsílẹ̀ ìdájọ́ tó ti yẹ yín ó ní nǹkan náà ṣe fún mi náà. ok ó dà pé mo ti I rule to you together. ok you rule to you rule together mo ti fún time pọ̀ ni tí mo tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí mi jẹ́ ká ọlọ́pàá wá gbé ẹ náà mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó yá uniform ọ̀nà nìkan kọ́kọ́ bọ́. ẹ wá ní sùúrù máa bọ̀ tó ẹ bá ṣe pé ẹgbẹ̀bẹ̀ mi tó ti yẹ yín owó oṣù tọ́lọ̀ ẹ̀ fún mi àti ìlàjì tí mo ṣe ọjọ́ 1.5. kí ló ní kó wá ṣẹlẹ̀ sí owó ṣe 1.5 month màá sákọ̀ létí owó mi kankan náà màá sájẹ́ nílé. ṣé o mọ fún mi láyọ̀ ránkò. ránkò máa yẹ eléré mà ní. fún mi láyọ̀ ránkò owó ẹ̀ ni wàá ti lọ gbà á. ẹ kí n business. orí ẹ̀ tí o pè yẹn máa pé tí mo fẹ́ sọ fún ẹ mo sọ yẹn orí ẹ̀ tí o pè yẹn máa pé. máníjà torí wípé kọ́sọ́mà rúdù èmi náà rúdù sí padà ẹ wá gbà mí. máníjà ó mà wá gan òkú ìyá alákíá o wọ́n ń lù mí ní òkè ṣe kò ní ayé tó ti yé yín ẹ fẹ́ mi lówó oṣù mi aṣọ yín kọ̀ọ̀kan mọ́ mi lára nígbà tí mo ṣe mú bàtí wọn fi kan ìdí aṣọ mọ́ lọ́rùn mo wọ̀ ń gbà mo débi ní sì tó pọ̀ fún yín èwo ń alẹ́ bọ̀ yẹ gbẹ́ èwo wèrè gan àṣìṣe ṣiṣẹ́ gan ẹ̀yọ̀wó oṣù ẹ̀yọ̀wó oṣù ẹ̀yọ̀wó oṣù káni mọ́ lọ ẹ fún mi lọ́wọ́ mi bí ilé mi kò gbà mí bí ilé ìwé àkáǹkò. àwọn tí wọ́n ti yé ó ti yé olóye lóye. lójú sókè ojú lọ́rọ̀ wà n tẹ́fẹ́ bẹ̀rẹ̀ kankan ṣé o mọ o fine ṣá. o fine. o rẹwà jùlọ ọmọbìnrin. mo rẹwà ẹ ṣe mi ò dẹ̀wà rí ìyànsọ́ bẹ́ẹ̀ fún mi rí o ṣé kí mo fine báyìí. ṣé kí mo fine. àjẹkójú àwọn ọkùnrin tó ń rẹ ládùúgbò yín gan ojú wọn ti fọ́ nìyẹn o rẹwà o. ẹ ṣe sà. bó ṣe wà ń sìn mi mọ̀ bóyá èmi láyé nǹkan tó bá tíìkì àwọn tí máa ń jẹ ní irú structure ẹni máa ń láìkì. ẹ̀mí pé nǹkan tó bá tóbi. tó bá tóbi tó ṣe é bù lọ́wọ́ tí máa ń jẹ nìyẹn. ẹ ṣe sà. mo fẹ́ kí n máa tẹ̀jọ́ máa jáde mo sì fẹ́ yẹn lọ́kọ́ mọ̀ sí. wájú máa jáde ẹ máa gbé mi lọ ilé àbí. ìta lọ́wọ́jọ́ wọ̀ ó fẹ́ sọ pé òjá sí nǹkan tí mò ń sọ ìwà àbòsí nìyẹn o dùn mọ́ mi mo fẹ́ kájọ wà báyìí kájọ lẹ́pọ̀ kájọ máa rán ra wa. tó ń báyìí. kájọ máa rán ra wa. kájọ lẹ́pọ̀. ṣùgbọ́n kẹ́ni kankan máa mọ̀ sí i. ká máa mọ̀ coded. kò jẹ́ coded. èmi máa ń láìkì nǹkan coded. ó ti yé mi. àbí. ó ti yé mi ó kì í sà. ó ti yé. mo ti gbọ́. àti sílẹ̀. dùn mọ́ mi dùn mọ́ mi. wọ́n mi gbọ́. dùn mọ́ mi dùn mọ́ mi. ẹ sà. tó ń yí lọ bí odó ọmọ yìí ọwọ́ yìí ni màá ti gbà mọ́ báyìí tí wàá. dúnà Àbẹ̀bí kí wàá tiẹ̀ ní mọ́níjà ń bọ ọ sọ náà. lẹ́ni tó ti forí gbálẹ̀ lẹ́ni tó rí ò pé. orí rẹ̀ ò pé bò kí lẹ tún jọ fàpò lélẹ́ ìbáyìí tó fi adogun orí rẹ̀ ò pé ó forí gbálẹ̀. àní ó sọ fún mi pé òun fẹ́ máa fẹ́ èmi òun fẹ́ máa fọ́ mi lẹ́nu. ẹ wá gbà mí ṣé ẹ tó sọ rí bí orí àwọn ìbejì. mo wá ń wúra mi lóun fún ẹ̀yìn omi láìkí ẹ̀dá máa fẹ́ ra o ó dẹ̀ ti wá kó mi mọ́ àwọn ọmọ tó ń fọ́ lẹ́nu ń bí. kò tí ẹ̀ sí tí mọ́níjà àwọ̀ ìdálára tí kò rẹ̀ rí bí ìtọ́ máa dáhùn òun náà fẹ́ ó tiẹ̀ mọ́ ń tọ́ da. mo lè kó gba àwọn tó ṣiṣẹ́ ń bíbà pátápátá ni ló ti fọ́ lẹ́nu tán irú wọn ló pè mí ni. àwọn ni wọ́n ti sọ wádìí síìpù kíní lójú rẹ̀ wọ́n ti jórò pé gbogbo obìnrin ló síìpù. bí yẹn ìwú ọba tiẹ̀ wá yóò ní ṣé gànàkú rẹ̀ gan ọ̀yọ́ ọba lẹ́rù. wọ́n wá ní kí ni wọ́n wá wí fún. èmi sọ pé mi ò ṣe ni o mo sọ pé mi ò gbà mi lè ṣe. kí ni ìlú wa mọ̀ sí. tó bá dìgbà ní èyí là ń pa ń bá òun èèyàn máa rí irú wọn jẹ ní ibi bó ṣe túbọ̀ tìlẹ̀ kọ̀ọ̀kan bó ṣàṣun bó ṣe súùpù bó bá gbèsè lẹ́nu yóò dá méjì yóò fọ́ lájì. àkótán máa ní o. àwọn yóò já àwọn tá a jẹ́ arúgbó ga tẹ́yìn ti tán lẹ́nu wa gan-an àmọ́déjì àwọn bá ti ń gbórí àwọn ọkùnrin mọ́ra. mi ì bẹ̀ mọ́. ọjà
ọlọ́run ó jẹ́ ọ padà wá tó bá ti á padà wá ọ fà lójú mọ́ra ọ bá gba sálárì yóò dá méjì fún ọ ọkàn ní jí ó débẹ̀ ni olórí burúkú ni ètò sọrùn bí tàwọn ìbejì ìdéhùn àti ẹ̀mọ̀ bó sùúrì òpin náà yẹ ẹ ni àbúrò rí bọ́kàn mọ́ ń wò ní pé ọmọ sì náà làwọn ẹyẹ pẹ́rẹ́ǹtì eléyìí ó pè báyìí. àtòrí sá nítorí tó bá ń ṣẹlẹ̀ lótẹ́ẹ̀lì mi ìṣẹ̀lẹ̀ ń sọ fún mi. ta ni àwa sọ fún yín ta ni àgbéná wojú yín ẹ mọ̀ pé tí mọ́níjà nìkan lè máa gbà yín máa ṣe pápánbárì iléeṣẹ́ yìí débi pé sẹ́rí mọ́níjà gbogbo owó tá a bá ń pa níbi ìpátá ní fi máa ṣe fàájì ní fi máa gbóbìn tó ti yẹ yín ní máa yọ owó oṣù lórí àwọn òṣìṣẹ́. ó ń yọ owó yín. ìní ẹ̀ máa gbádùn gbogbo owó òun ẹ̀ máa fi ṣe fàájì ni sẹ́rí mọ́níjà ní nǹkan kankan lọ́wọ́ sà ẹ wo gbogbo títẹ nìkan mọ́ kọ́ńpìnì ọmọ kó wá sí ibi mọ́níjà yóò pàtì yín tì ọtí tiẹ̀ ní òkò wọlé ọtí rẹ̀ ní mọ́ta gbogbo yàrá tí wọ́n sọ pé èrò ọ̀wá wọn ọ̀wá sùn kò sí yàrá kan gbogbo yàrá máa ń kú báyìí ni. ṣé mi àti ìlàdó tẹ́lì lẹ́nu àbí ẹ̀rọ kí mo wá ń rí i. ìmọ̀ pé mò ń pa rẹ̀ mo ṣe bíyà ẹ ti fún sáàsì débi pé kírù rẹ̀ mọ́. èyí sì máa bèèrè lọ́wọ́ ọmọbìnrin náà wọ́n ní òsì nǹkan kan. àìbò ṣe pé gbogbo wọn ní gbé lájà o. gbogbo àsọ̀rọ̀ kọ́kọ́rọ́ mi ìrìn àti máa kó kalẹ̀ bẹ́ẹ̀ ni. èmi ọmọ bí ó ti lọ kọ́ ìwà jìbìtì tí mo lù ṣe rí kọ́kọ́rọ́ tó bá mú ọṣẹ o lè mú lọ́ọ̀sì o lè mú ìpẹ̀ríà yóò wá fi kọ́kọ́rọ́ ní olórí báyìí yóò tẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kọ́kọ́rọ́ ni ọba yọ gbogbo nọ́mbà tí ń bẹ lára kọ́kọ́rọ́ òrìgínà ti yín yà lọ ọ̀rọ̀ èmi lọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ tó ti yẹ yín nìsí ọgbọ́n ti ń dànù sẹ́rí ẹ tí mọ́níjà ọba yọ owó lára rẹ̀ obìnrin ni èyí yọ owó lára rẹ̀ obìnrin yọ náà sì rèé ọgbà fún ni torí yọ gàyà lé láyà ni ṣùgbọ́n mi rèé èmi ò ní bí kan tẹ́nìkan ó ti nǹkan bọ̀ ìdí inú tí ò fi gba tèmi ló jẹ́ sáàkì mi èmi náà wá wò pé iléeṣẹ́ tó tóbi jọ̀ràn báyìí bàbá ń bàbá wọ́n bá tiẹ̀ ṣe pé wọ́n pa wọ́dà náà ní wọ́n fi ní gbogbo orú iléeṣẹ́ báyìí owó náà wọ́n sáwọn lọ bí tí wọ́n ti ṣáájú ayé wọn owó tá a bá sì fi ọjà tá a bá fowó rà owó náà láì pa ìdí inú tèmi fi wá báyìí ó pé ẹ dákun ìgbìmọ̀ ojú lálákan ti sọ̀rọ̀ ìmọ̀ bá wa wọ́n ní ìjà ọba tí iléeṣẹ́ ìjẹun manager. àbẹ́ ìwádìí ẹ̀rí manager ti bá yá ara rẹ̀ jẹ́ láìsí mi. ṣé bí mo sọ fún yín nígbà tẹ́ sọ pé fẹ́ kó tẹ̀ mo sọ fún yín pé ṣe mọ̀ nípa bísínẹ́sì àbẹ́ ẹlẹ́ni tó lè mójútó. ẹbí bó ti fẹnu jà kan fún mi lèmi ṣe gbàgbọ́ ó ṣe kíní kan management gbogbo nǹkan tó sọ fún mi lèmi fi wo èmi ò pín fẹnu jà kan fún mi ni. ẹ̀yin gan náà ṣèbéèyàn la pè é ó jẹ́ sójà ọmọ ìyá yín gangan ni. àbí èèyàn tó yẹ pé tó bá rẹ́ nìkan tó fẹ́ ṣí bísínẹ́sì wa kàkà tó fi máa bẹ́ni yẹn mójútó ọ̀nà tó fi máa mú ẹni yẹn tó máa sọ́ dẹ́dọ̀ àrìnlẹ̀ ọ̀nà yẹn wọ́n máa ṣe máa wá. mo sì ti gbọ́kànlé mo gbọ́kànlé mánéjà o kò sí ní máa ṣe lọ́tí mánéjà bá ti pè mí báyìí kódà kí pé mo fẹ́ sin báyìí ń gbé kí ló kọ obìnrin tí mo jẹ máa ń ṣe jẹfẹ ṣùfù lọ́dọ̀ rẹ̀ báyìí tí mo ní wọ́n máa ń ṣáàjì fóònù lọ nínú kíní rẹ̀ níyàrá wọ́n ṣáàjì fóònù báyìí mo ní wọ́n máa wò pé ta lọ́pẹ̀ tó ti ní mánéjà báyìí mo ní wọ́n yóò wá ní obìnrin tó pé ẹ ṣe sùúrù láti ẹ má ṣe àyìn léṣe mánéjà ni ọ̀rọ̀ gidi lọ́fẹ́ bá ń sọ. ṣe é rí torí pé gbára lé ni bọ̀tẹ́ máa wọ̀ rẹ̀ èmi fi ń dá yín lójú pé gbogbo nǹkan tó jẹ yẹn ló máa pọ̀. ó máa pọ̀. èmi mo sọ ẹ fọkànbalẹ̀. ẹ fọkànbalẹ̀. yọpọ. bẹ́ẹ̀ ló máa pọ̀. ẹ má wọrí o. bí o di pọ̀pọ̀ yà gan o. ilé ìtura ni báwo lẹ ṣe fẹ́ sí ti Hello. wò ní fún yín o ilé ìtura. manager yẹn ni o. ẹ sà ẹ ṣe gan sà. tọ́lọ́ máa bá mi ṣe tó bá tó tẹ́lẹ̀ mi. Mr. Banji ẹ tún padà ní. ẹ lọ́mọ ni. o lè lọ o lè ní ọ ẹni àìjírí ni ọ n bá tún gbọ́ yẹsà lẹ́nu ẹni tí kúkú sí ọ lẹ́nu mo rò pé ọ yọnu o lè ní ọ alọ́nilọ́wọ́ gbà ní ọ ìwọ ọ̀tọ̀ tí mi ò ní kówó fún mi láti pé mi àti bàbá rẹ̀ daṣẹ́ pọ̀ gbogbo àwọn òṣìṣẹ́ mi obìnrin ń bì èmi ò ní nǹkan kan tó wọn wò kó wọn lọ sí tọ́wọ́ àbọ̀ ìyá wèrè ni n bá ti kúkú sí ọ lẹ́nu gbogbo ẹ̀yẹn rẹ̀ bọ̀ lẹ̀. bàbá ẹ sà ṣé báyìí lẹ ń ṣàdúrà fún mi nísìnyí pé. àdúrà rọ́ǹdà mò ń ṣe fún ọ èké ọjọ́ òní mo fi yún mọ́ lẹ̀ ni mo fan break ayé rẹ̀ lẹ̀ ni káwọn ọlọ́pàá fi dé. mánéjà má pè Mr. Banji wèrè kankan o gbogbo àṣírí ẹ̀ ti tú
kí ló máa ń ṣe ẹ̀yìn èèyàn náà kí ni pọ́blẹ́mù yín ó bọ́ bólówó ṣe rówó ẹ̀ lè rí kú dálé iṣẹ́ lẹ̀ fẹ́ jẹ́run ẹ̀yin tẹ̀ ń jẹ́ káwọn èèyàn dálé iṣẹ́ sílẹ̀. kò lé mi o tó bá tún sọ̀rọ̀ máa fún etí ẹ̀. Mr. Banji. ọ́fíìsà ẹ̀ kọ́ fún èrè yan. kò yé mi o kò yé mi o baba kini kò máa yé Mr. Banji ẹ bà mí Mr. Banji ẹ wọ Mr. Banji baba sẹ́ẹ̀ni bọ́sọ̀ ọ̀yẹ́ yóò lò baba. ní tó bá tilẹ̀ mú Eniola Badmus àti Lẹ́gẹ́ tí wọ́n dẹ̀ fọ́lọ́ ara wọn sọ wọn pé Bobrisky òun àti Portable náà wọ́n fọ́lọ́ ara wọn kàn sọ pé àẹ̀wò ní Bobrisky. wọ́n ti padà gẹ́ẹ̀tì ay pátápátá ṣá. fáìtà ìwé ni kò sọ. fọ́pọ̀ tó mi yọ nínú mọ́tò tèmi tí mo sọ pé yọ mọ́tò mi lẹ́nu kò dáa tí mo rà ní ìsìn ní kí wá fún ẹ tí bá wá fún ẹ báwo ló fẹ́ ṣiṣẹ́ nínú mọ́tò tí. ó sọ pé táwọn bá bí ẹ léèrè owó kò kí ń fáwọn. ọwọ́ ọwọ́ ni òjò máa fi gọ̀ǹgọ̀ fà á. sáré ẹlòmíì gbádùn tẹ̀tẹ̀ mi tẹ̀wọ́n gbọ́ over 1.5 2.2 gbogbo first year gbogbo mo mọ̀ first red card. báyọ̀ kárí kò ṣe dáadáa ibi tí mo ti ń gba mọ́tò tí mo ra mọ́tò fún yàn tẹ́lẹ̀ tí mo gbé mọ́tò fún yàn màá dẹ̀ tí ó lọ gba instrumental. ọkàn kan dẹ̀ máa sọ fún ẹ pé àbí kí n jówó ìkejì á máa bá drag nínú ọkàn kan náà ìyẹn lè ní àtọ́ bá jí wọ́n máa mú ẹ wáì kí ló ní kọ́kàn mi ń double date. béèyàn bá lárú àlàtọ̀ láì tí ọ̀bá tètè wà kó rìn àjò ẹsẹ̀ àti ṣe eré ń tàn ó ń tẹ̀sí kọjá.